Hello, hello, hello. Ẹ̀yin èèyàn mi, kì í máa ṣe kékeré o. Ẹ kú ojúmọ́, ẹ kú ojúmọ́ mọ́, ẹ kú etí tẹ fi ń gbọ́ wa. Èní yà san wá sí àlàáfíà tó wà tó máa ta àlàáfíà bàbá ọ̀rọ̀. Ẹ ṣe bẹ́ẹ̀ ṣe ń tẹ́tí sí wa. Nọ́ba ni àwọn olórí túláàsì kábíyèsí Ọ̀jájá wọn lọ ṣèpàdé. Wọ́n ní àwọn ẹbí wọn wá pé gbogbo wọn tí wọ́n á ṣèpàdé lọ́dọ̀ kábíyèsí pé kábíyèsí o, wọ́n ní ẹ sọ pé káwọn gbogbo olórí yẹn kán kúrò láàfin fún yín torí wọ́n ní yín lára. Pé therefore kẹ́tì ẹ̀ tó fi wọ́n lẹ̀ ẹ̀ẹ̀kan lè sọ jẹ́ ọ̀sẹ̀ ẹnu lásán pé kán máa lọ. Nǹkan tẹ́ máa ṣe fún wọn ní pé ẹ gbọdọ̀ tú wọn lẹ̀, kẹ́dẹ̀ clean wọn, kẹ́dẹ̀ fọ̀ wọ́n mọ́. Kí kó má di pé wọ́n jáde tán, àwọn alálẹ̀ ń bá wọn jà pé pé nǹkan kan wà láàfin tó disturb wọn. Kábíyèsí ò tí ì fi wọ́n lẹ̀ pátápátá. Obstacle kan wà tí kinní kan ṣẹlẹ̀, tí kinní kan ṣẹlẹ̀ ní pàkọ́, nǹkan tó ṣẹlẹ̀ dẹ̀ ní pàkọ́. Therefore àwọn ò fẹ́ gbogbo yẹn. Nǹkan tó kàn ṣẹlẹ̀ ni pé kí kábíyèsí kó clean gbogbo nǹkan mọ́ láúláú, kí kábíyèsí tó release wọn. Wọ́n ní kábíyèsí lè kó clean wọn bíi ti báwo. Àwọn ó gbọ́ pé ẹ gbọ́ pé àwọn tó ti lọ, òun clean wọn, òun ò clean wọn rárá. Pé wọ́n kàn lọ ni kò dẹ̀ sí nǹkan kan tó ṣe wọ́n. Òun ti fi wọ́n lẹ̀, ó ti fi wọ́n lẹ̀, kò sí nǹkan kan tó fẹ́ disturb wọn níbikíbi tó bá ń lọ. Wọ́n bá fọkàn kan lọ fẹ́ ọkọ. After all, ṣèbí àwọn eléyìí wà nílé ọkọ. Yọ́lẹ́tì ní pé òun kàn máa sọ fún wọn pé ó lè bá wọn bẹ ọkọ wọn pé kí wọ́n gbà wọ́n, kó gbàdúrà fún wọn pé ọkọ wọn gbà wọ́n padà. Bó dẹ̀ ṣe máa gbà wọ́n padà, kíbẹ̀ yẹn kó sàn wọ́n dáadáa, kó má bojú wẹ̀yìn láti wá sọ́dọ̀ wọn mọ́. Ó ní that is the only thing tóun lè ṣe pẹ̀lú wọn pé ṣùgbọ́n pé òun fẹ́ clean. Clean pé kíni? Kí ló fẹ́ clean? Wọ́n ní ó gbọdọ̀ clean wọn. Wọ́n láwọn olórí. Wọ́n sọ àṣé wọn ò fẹ́ lọ. Wọ́n ní wọn ò fẹ́ lọ. Kábíyèsí ni ẹ máa clean, ẹ máa lọ o. Òun ti yọ̀ǹda gbogbo yín o. Ẹ máa lọ o. Wọ́n ní pé nǹkan tó ṣẹlẹ̀ pé kábíyèsí wa ní tẹ́ ẹ bá lọ. Wọ́n ní wọn ò fẹ́ kó lọ àti wọn ò ní lọ kí kábíyèsí wọn ò ní kúrò láàfin. Ibẹ̀ ọ̀dọ̀ kábíyèsí náà máa wà tí kábíyèsí ò bá clean wọn. Kábíyèsí ní ọ̀rọ̀ clean or no clean. Ó bá wùn yín kẹ́ lọ, kó bá wùn yín kẹ́ má lọ. Òun ò dá ẹnì kankan dúró. Òun ò dẹ̀ ready láti clean ẹnì kan torí pé òun ò clean òun. Àwọn tó ń lọ, òun ò sí nǹkan kan tó ṣe wọ́n pé kán máa lọ. Ní kábíyèsí bá ní wọ́n á yàrá. Kábíyèsí wá ní wẹ̀ tẹ́ ẹ bá lọ kẹ́ jókòó. Gbogbo àlàjọ máa sọ fẹ́. Òun ò tí ẹ clean nǹkan kan tó bá máa dà ní kó dà. Tó bá wùn yín kẹ́ lọ, kó bá wùn yín kẹ́ má lọ pé òun ò clean nǹkan kan. Àjọ máa sọ fẹ́ ẹ̀. Òun ò tí ẹ ṣe gbogbo rádaràda tẹ́ pàṣẹ fún òun pé kó wọ́n á ṣe. Pé sóò tóun bá clean ẹ̀ ní lọ. Ẹ jókòó. Stubbornness tẹ́ fi pé ẹ fẹ́ fìyà jẹ o. Ẹ̀yin náà lè máa jẹ ìtọ́jú inú yà kí gbogbo wọn jókòó sáàfin. Ìyà tó òun jẹ pé gbogbo yín náà lè máa jẹ. Ẹ bá ń bẹ̀ gidi gan. Ẹ jẹ mọ yóò yà ní ààfin. Wọ́n ní kí kábíyèsí ṣe ní sọ̀rọ̀ ni. Ṣé ẹ rí wọn? Tó bá jẹ́ èmi ni kábíyèsí, màá clean wọn. Ṣèbí kán clean. Wọ́n bá sọ pé gbogbo wọn gbọdọ̀ clean. Kábíyèsí ní wẹ̀ ẹ clean wọn. Àwọn máa to line by line. Wọ́n máa wà lórí ìlà tó máa clean wọn. Ó clean ilé àlọ́, clean tọ̀hún. Ẹ̀gbọ́n ní kábíyèsí wá sọ pé ṣé ọ̀ranyàn ni gbogbo yín kẹ́ tò sórí ìlà bí kí n clean yín lẹ́ẹ̀kan? Pé ṣé ńgbà tó òun fẹ́ yín ṣé ẹ tò sórí ìlà ńgbà tó fẹ́ yín? Wọ́n ní gbogbo wọn ló máa clean lẹ́ẹ̀kan náà. Kábíyèsí ní lá. Pé tóun bá tiẹ̀ fẹ́ gbarú ẹ̀, ẹ wá máa pàṣẹ fún òun pé kóun. Ṣé òun clean ní gbogbo yín ni? Òun fẹ́ yín ní ọjọ́ kan ni. Gbogbo yín pátápátá ṣé ọjọ́ kan lòun fẹ́ yín wọlé? Bó ti ẹ̀ jẹ́ pé oṣooṣù òun á clean ní. Tí wọ́n bá ti wá pé bọ́ sí kàtàǹgìrà pé òun fẹ́ clean ní. Pápá tó oṣooṣù. Bó ti ẹ̀ jẹ́ ọ̀sọ̀ọ̀sẹ̀ pé òun á clean ní one by one. Pé ṣùgbọ́n pé kẹ́ wá papọ̀ kó òun clean ní pé àlá tí ò lè ṣẹ. Ló bá ní kábíyèsí gbọdọ̀ clean wọn ní the same time. Ó gbọdọ̀ ṣe kábíyèsí ní ẹ̀ tí ì ṣetán láti lọ. Gbogbo tòun ni pé
kó ẹ máa lọ, òun ti yọ̀ǹda tó bá tẹ̀ fẹ́ clean ẹ̀yin ẹsẹ̀ kọ́kọ́ kúrò ní ààfin náà ẹ kó kánkárá yín kẹ́ kúrò láàfin ó jẹ́ pé ó ní tó bá tẹ̀ fẹ́ release yín now pé òun máa jáwèé fún yín ni gbogbo yín dẹ̀ máa sign ìwé kóòtù ẹ máa sign pé ìwé divorce máa fún yín pé kẹ́ lè sign kọ̀ọ̀kan that is the only thing tóun máa ṣe fún yín for now tó tí ò bá jẹ́ bẹ́ẹ̀ ṣé clean ni number one tó kù wọ́n láwọn èèyàn wá dáhùn pé ẹ gbọ́dọ̀ clean wọn ni o àwọn family tán lọ pé àwọn èèyàn wọn tán pè olúkálùkù wọn ní gbogbo wọn ní kí n má ṣe kékeré wọn lọ pé family gbogbo wọn tó wọn ti ṣèpàdé kí gbogbo wọn wá péjọ wọn wá bẹ̀rẹ̀ sí ní fún kábíyèsí ní authority tí ó gbádùn wọn wá sọ pé tó bá tiẹ̀ sọ pé kan pé tí kábíyèsí bá ti clean wọn by the time tó bá máa wọ́n lè jáde kán lọ fọ́kọ anyway wọ́n lè fọ́kọ kábíyèsí ní ọ̀ranyàn ni kán lọ fọ́kọ ṣùgbọ́n lọ́kọ gbogbo wọn náà nílé ọkọ tó ń kọ́ tó wá ṣé dandan ni kí wọ́n lọ fẹ́ ọkọ tuntun wọ́n ní sọ́kọ tuntun ti ẹ̀ ń wù yín láti lọ fẹ́ pẹ̀lú bẹ́ẹ̀ ṣe rí wọ́n ní kábíyèsí wa ní yẹn pé ọkùnrin ni problem yín láti lọ máa kí ni túmọ̀ kankan ọkùnrin tẹ̀sẹ̀ tó lọ fẹ́ lọ fẹ́ wò yìí gbogbo ilẹ̀ wa nílé ọkọ tẹ̀kọ́ tó kóra yín wá ẹ padà sí lọ́kọ yìí wọ́n ní nǹkan tí kábíyèsí sọ fún wọn nìyẹn wọ́n wà nílé ọkọ wọn ò sí nílé ọkọ wọ́n fẹ́ lọ fọ́kọ tuntun kí kábíyèsí wọ́n jẹ́ mi máa ní kí kábíyèsí clean ni wọ́n ṣebí clean sí ni kábíyèsí clean ni pé ẹ máa lọ ìwọ máa lọ ìwọ máa lọ ìwọ máa lọ pé wọ́n ní wọ́n kí kábíyèsí ṣe lẹ́ẹ̀kan náà kábíyèsí ní òun máa ṣe ní kọ̀ọ̀kan torí òun ò má rí yín ní ọjọ́ kan òun ò lè fi ọjọ́ kan ṣe tóun bá ti clean nílé ìwọ máa lọ tóun bá ti clean nìtàn ìwọ máa lọ pé that is how tóun máa ṣe ẹ̀yin kọ́ lè máa fún òun ní authority pé tí wọ́n bá clean gbogbo yín lẹ́ẹ̀kan pé ẹ̀ ní lọ ṣé ìyàlẹ́ máa bá ń bẹ̀ because the way tóun máa ṣe fún yín ẹ rí ìyà ẹ pè ní ìyà bẹ́ẹ̀ ni ẹ jẹ ìyà láyà àyà wọ́n ní bí kábíyèsí ṣe bá wọn sọ̀rọ̀ sí tán jọ yẹn kábíyèsí ò ní sọ̀rọ̀ tán àtàn lè sọ ibi tó wọ́n ṣàṣọ sí láàdẹ̀ wá mọ̀ wọ́n ṣe ibi tá a mọ̀ sí nìyẹn tó ní ká gbọ́ ìta gbọ́ nìyẹn pé kí kábíyèsí clean sí wọn clean ni wọn bí kábíyèsí dẹ̀ máa clean wọn àádẹ́ máa rí yẹn gbọ́ létà bẹ́ẹ̀ tí rídà tèmi o kábíyèsí wo ló fẹ́ clean o ṣé àwọn náà mọ̀ kábíyèsí ló mọ irú covenant tí kó bá wọn ṣe débi kó fẹ́ máa dá ṣàkàṣà kábíyèsí ti sọ fún wọn pé àwọn tó lọ ṣé wọ́n gbọ́ pé òun clean ẹnì kankan nù pẹ́ẹ́n tó bá fẹ́ lọ kó lọ fún good clean bẹ̀tà wá sọ pé kí kábíyèsí kúkú clean wọn kúkú lọ́rùn kábíyèsí àbí wọ́n máa fi tùtù rí ọ̀gbìn pé tó wá sọ pé tó bá clean wọn tí kábíyèsí ò bá sọ pé òun ti clean wọn lè di ọ̀la kan sọ pé kábíyèsí ò ti clean wọn àwọn fẹ́ fọ́kọ wọn padà gẹ́gẹ́ bí Naomi kábíyèsí ṣe sọ fún Naomi pé òun ò tí ì yọ̀ǹda Naomi pé kó máa lọ Naomi lè padà wá at any time ní ìtí àmọ̀ tá à ń ṣe lọ́wọ́lọ́wọ́ yìí now kí kábíyèsí advice mi ní pé ẹ̀yin èèyàn ẹ bá fi tó kù sí comment section pé kó clean wọn ló dáa àbí kán jókòó sínú ààfin gẹ́gẹ́ bí kábíyèsí ṣe sọ pé wọ́n á jẹ bastard irú ìyàwó ni kábíyèsí fẹ́ fi wọn jẹ àní kó clean wọn kó máa bá wàhálà wọn lọ lórí wọn lè wá pàṣẹ fún kábíyèsí ó bá jẹ́ àwẹ̀ fún wọn náà kán sign ìwé court pé àwọn ti jáwọ́ ẹ ti yọ̀ǹda wọn kábíyèsí now kẹ̀dẹ̀ clean sí wọn kólúkálukú gbọ̀nà tí ẹni wá kú fún àwọn ọmọ ẹlòmíì because àwọn tó wà láàfin yẹn ó ní nǹkan tán dúró dè wọ́n wá wàhálà lórí wọn náà dẹ̀ máa fi ru gbogbo wàhálà wọn ẹ̀yin èèyàn wa ẹ ṣe bẹ́ẹ̀ ṣe ń tẹ́tí sí wa ẹ bá wa share bá wa like kẹ́kẹ́ bá wa rí tó kù sí comment section.
ẹ ṣé kẹ́dẹ̀ ẹ subscribe. Ẹ ṣé o bẹ́ẹ̀ ṣe ń tẹ́tí sí wa. Bye.